She went to my office. A kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ìròyìn tí ó wà ní iwájú wa báyìí tá a mú wá sí ojú móhùnmáwòrán yín ó ní ṣe àfihàn bí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo sí ètò ìdìbò sí ipò gómìnà tó ń wáyé lọ́wọ́ nípínlẹ̀ Ondo bó ṣe ń lọ. Nínú èyí tí a ti ṣe alábàápàdé fọ́nrán tẹ́ ń wò yìí lórí tẹlifíṣàn Channel níbi tí wọ́n ti ṣe àlàyé síbẹ̀ wípé arákùnrin tẹ́ ń wò níwájú yín yìí ó ní wọ́n gbámú lẹ́ni tí ó já sí wípé wọ́n ní ó kó owó tabua sínú àpò kátà mọ̀ sí Ghana must go méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí wọ́n sọ di mímọ̀ pé ó fẹ́ fi ra ìbò fún àwọn olùdìbò tí ó ra ìbò tí wọ́n sì ta ìbò ní ìpínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ ti di yanpanyanrin báyìí pẹ̀lú bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ondo náà bí wọ́n ṣe ti ya bò ó tí wọ́n sì gbé lọ sí àgọ́ wọn báyìí. Ọ̀nà lẹ̀ ń wò yìí á fi ara balẹ̀ fún yín tẹ́ gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe ń lọ ṣùgbọ́n ká mú lálàyé ní ṣókí. Ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ náà ní wọ́ọ̀dù 4 ní polling unit 7 tó wà ní ìtòsí St. Stephen Primary School ní Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Wọ́n ti mú arákùnrin náà báyìí tí wọ́n sì tún bá àdá ní ọwọ́ rẹ̀ àti Ghana must go méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin náà wò kí ẹ mọ̀ bí nǹkan ṣe ń lọ nípa ìròyìn tí ń lọ lọ́wọ́ báyìí ní ìlú ìpínlẹ̀ Ondo. Ayé tó máa fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bàbá tó ti ń rí ẹ ṣe ẹ kú ojúlọ́nà ọ̀pọ̀lọpọ̀ rú rẹ̀ bẹ́ẹ̀. She went to my office. She's very much. Yes. The boot is there. Open this boot. Let me look this boot. Open them. Open the boot. Wọ́n ní ká ṣe ọ̀fẹ́ dáhùn ní kí ló. Dábàá dáhùn àpò aṣọ létí ẹ. Open the boot. Open the boot. Open the boot. Open the boot. We are not going to open the boot now. Let's stop. Open the boot. Open the boot. Bàbá aṣọ létí ẹ kò ní ṣí. Open the boot. Báyọ̀ kọ́ wa báyọ̀. Give me the key. We take slap now. 1, 2, 3. Give me my friend. Are you doing it or not? Yes. Open it for me. Move back. Open this boot. Open it from inside. Open this back. Hey, open. Open the back. Give me the key. I will not take the Oh yeah, give me the sorry. Move the car to me. Yes.
There's a vehicle inside. bẹ́ẹ̀ ni ibi tí a tún gbẹ̀yìn dé yìí ibi tá a já sí yìí òun náà ni bí àwọn olùdìbò àti àwọn tí wọ́n jẹ́ elétò ìdìbò náà tí wọ́n kọ́ wọ́rìn lọ sí Ìlàjẹ ní orí omi lọ́hùn-ún ẹ̀yin náà máa rí báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ọkọ̀ ojú omi òun náà lẹ́ ń wò yìí láti lọ síbi tí ètò ìdìbò tó ti ń wáyé ní àwọn Ìlàjẹ ìbẹ̀lẹ̀ wàyí tí ẹ ti ń rí tí wọ́n gan ọkọ̀ ojú omi lọ yìí. bákan náà ọ̀nà tó já sí wípé àwọn tán jẹ́ olùdìbò wọ́n lọ dìbò níbẹ̀ ẹ̀yọ̀ àwọn elétò ìdìbò ń lọ bẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn náà lẹ́rí táwọn náà ń lọ síbẹ̀ yìí.